ọpẹ́ yẹn Ọlọ́run ọba, ọpẹ́ yẹn ẹni mímọ́. Má ṣe báyìí. Ọba tó wà lẹ́yìn ni, tó jẹ́ ẹ̀rí tèmi ṣe èso di mí lọ́nà rárá. Ọ̀tá béèrè pé kí ni reason gan tí mo fi dúpẹ́ fún Olúwarun. Model explanation tí mo ṣe. Gbogbo ayé kí ló yan Olúwa èèyàn mi o. Ọpẹ́ ló yẹ Jésù títí láé. Pariwo lópin ọ̀sẹ̀ yìí. Ariwo, ariwo ayọ̀ nílé mi o. Ariwo, ariwo bí kakọ́mọ jáde, bí mọ́tò rẹ̀, bí graduation, ariwo bí ti wedding, ariwo housewarming nílé mi, nílé rẹ lópin oṣù yìí, lópin ọdún yìí. Ariwo ayọ̀ nílé mi o. Ariwo, ariwo ayọ̀ máa sọ lèmi àti ẹ lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí. Wọ́n máa kéde àti ẹkú rírì o, torí pé ìyanu ńlá máa ṣẹlẹ̀ nínú ayé wa. Bẹ́ẹ̀ ni lolúwa ọmọ ogun bí. Ariwo ayọ̀ la ó gbọ́, ariwo ayọ̀ nílé wa. Ìyá àbúrò ẹkú ewu ọmọ, ariwo ayọ̀ nílé wa. Ọkọ ìyàwó ẹkú rírì, ìyàwó ọ̀sìnkì ẹkú rírì. Ariwo ayọ̀ nílé wa lórúkọ Jésù. Ire mi ti dé, ó ti dé, ó ti dé, ayé ẹ bá mi yọ̀. Ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, fò sókè, pariwo. Ọ̀run ti ṣí ilẹ̀kùn rẹ̀ fún mi fúnra. Ẹ̀mí mímọ́ lálà ṣe pé iṣẹ́ ó dá ipò lọ padà. Gbogbo ayé ẹ bá mi dúpẹ́. Mímọ́ mojú bàrẹ̀, yes, ẹlẹ́dàá gbogbo ayé. Ọ̀rọ̀ tí pààrọ̀ ọ̀rọ̀ níṣẹ́, ọba tó ń pèrè ayé mi wá. Tẹ́lẹ̀ dàbí rẹ̀. Ọ̀rọ̀ sọlé ayé rọ, olóore àgbẹ̀ ìgbẹ́ta. Jèhófà kì í tẹ́bẹ̀ o, Jèhófà pọ̀ síbẹ̀ o, Jèhófà kì í síbẹ̀ o. Ọba yẹ́ mi sí, ẹ wò mí náà. What can I say but thank you? Pàbó torí bọ́tà, ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́mú jọ. Kábíyèsí, ọba gbogbo ayé, ọba gbogbo ayé, bàbá ẹ ṣé gan. Bá ṣe ń parí ọ̀sẹ̀ yìí, wọ́n máa gbére ká èmi àti ẹ mọ́. Bẹ́ẹ̀ ni olórí ayọ̀ máa wá wa rí. Áńgẹ́lì olórí aláàánú olùrànlọ́wọ́, áńgẹ́lì ìbùkún, áńgẹ́lì àlùyọ, áńgẹ́lì ìṣerere. Wọ́n máa gbére ká wa mọ́. Èmi àti ẹ máa gba ìròyìn ayọ̀ lópin ọ̀sẹ̀ yìí. A máa gba text message ayọ̀, a máa gba email ayọ̀, a máa gba phone call ayọ̀. Oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún wa. Gbogbo ìròyìn ayọ̀ níbi gbogbo tá ti ń retí ẹ̀, wọ́n máa gbé ká wa mọ́ lónìí. Òpin ọ̀sẹ̀ yìí kò ní jókòó òpin ẹ̀mí èmi àti ẹ lórúkọ Jésù. Ariwo ayọ̀ máa sọ nílé wa, níṣẹ́ wa, nígbéyàwó wa, nínú ẹbí wa, lọ́nà wa gbogbo lórúkọ Jésù. Àmín.